fẹ́ àgàgà kọjọ́ òun nìkan mommy's pet lónìí. gẹ́gẹ́ bí obìnrin ọmọ the best colour tí ó máa fit in ladies but fún our guys èmi kàn wò bóyá ká mọ̀ bí blue or sky blue. Okay. Do you? Yes, darling. Of course. Meanwhile, come. Okay. Come. Sit down. 1 minute, àlejò mi tí mo sọ̀rọ̀ fún ẹ. Stainless lórúkọ wọn. Okay. Stainless. Meet my daughter, Arewa. Arewa. Mommy. That's your stepfather to be. Nice to meet you. Thank you very much. Èmi àti mọ́mì ti sọ̀rọ̀ gan nípa yín, and I must tell you, Penny full support me. Wow. Yes. That's nice. Inú mi dẹ̀ dùn bí Arewa ẹ̀sán sí pé mo ní full support wọn. Now tí Arewa ti wá support me there, èmi máa believe bóyá kí preparation yẹn kí ó bẹ̀rẹ̀ sí àbí what do you think? Of course. I can't wait to be a bride again. Mommy. Yes, of course I can't. So, what else will we need now? Me àti ẹ̀ máa sort it. My love, ṣé o dẹ̀ feel pé àti ń fẹ́ kìíní lójoojú? Nígbà tí mo ṣe pé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni mí. Come on. We have talked about this before. I'm already suffering, but there's nothing like ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Bride in jail. And we all know that you make a beautiful one. Oh. So, business she feel that she shebo. Thank you, my love. Okay. So, can you next thing on our list? Ketra. Wow, my best part. Cake, because now this saw a caterer, I saw a cake, a very big cake. You know I love cake, Mom. I know, my love. So laying cake in the next. That would be food. Yes, very important. Small chops. Okay, Ma. Cocktail. Okay. Àti pé Arewa ṣe bí ìwà àtàwọn ọ̀rẹ́ ẹlẹ́jọ́ ń lọ party kí nǹkan tí wọ́n tún máa ń serve ní party lóde òní. The wedding is about you, Mom, so nǹkan tẹ́ bá fẹ́. It's okay, so whatever I want. Oh, sorry. No, it's fine. We're okay, we're good. You know, we're just talking. We're okay, Joko. Okay. Yeah, babe. Wá tó mi ló pè mí sìn. Oh. Ó ní òun máa like láti wá ṣe holiday on lọ́dọ̀ wa. Mo dẹ̀ sọ pé kò sí problem kó máa bọ̀. Àbí kí lẹ fẹ́? Oh, that's fantastic. That's good. You know, I like to have her around. Ilé máa fi dùn ní now. Yeah. Babe, wá tó mi tó ń sọ yẹn. Cousin ẹ ni, ọmọ àbúrò daddy. Okay. Hey, that's nice, Tom. You were what told me, you know, you got my love last meet. Yeah. Sure, I'm beginning of you. Definitely. Okay, that is it. Okay, so that is settled. You can go here. Can you fun? All right. Okay. Thank you, darling. Very much. Kẹ́mi, kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n pé màmá pè wá kọ́ máa yọ bọ́rọ̀ ṣé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ọkọ̀ explain fún mi. Tó rẹ̀ expect ń ṣe pé mo láìkẹ́ ṣé mo ní nígbà pẹ̀lú láìfì mi ìgbà tó ṣọ́. Mi ṣọ́. Ìyẹn tó jẹ́ ọ̀rọ̀ máa sọ pé mi ṣọ́. Arewa, báwo ni preparations by? Preparations lọ. Ó kàn fún ká finalize everything. Bẹ́ẹ̀ni. Kúrò ní respect gan. Tó bá jẹ́ pé mi ni mo sì fẹ́ lómi. Ara mi ò lè gbà ó kódà mi ò mọ bí màá ṣe mí.
Yéèfì. Kí ló sọ lẹ́nu? Ṣọmọdé ni wọ́n ni. Kòkò ń ṣe pé bẹ́ẹ̀ ṣe ń wo èmi kàn fi pé mama jealous ni. Jealous? What for? Dad ti kú now. Tí wọ́n yẹ pé dad wà láyé ni mo lè máa feel báyìí. But since dad mi ti kú, well, kí ló dé tí mọ́mí ò lè jayé wọn? Kí ló dé tí wọn ò lè move on? Ó dáa, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣáwá lè lọ dúró tábà lọ jẹ. Ìyẹn ṣe kókó. Ìwọ mọ̀ pé mo ti máa ń oúnjẹ fún létí ọkọ tó sọ ẹ̀. Oúnjẹ kọ̀, oúnjẹ ni. Arewa má ṣe yẹn. Oorun kí ni? Má ṣe lè mú máa palẹ̀ mọ́ ilé ìjọ. Adé kọ́ra omi tẹ̀wá nínú ẹ̀. Yeah, I'm fine. Just fine. Like I'm alright and I'm good. Fine. Okay, well, shirt pe mommy. Yeah, nítorí máa bọ̀ mo ti pè so mo lè inform pé mo ń bọ̀ mi báyìí. But mo ṣe dé ọ̀dọ̀ ẹ̀ sìn mo ti call number ẹ̀ kò lọ. So wà wíyẹ̀ pé mo ń bọ̀. Ìyẹn náà dà. Arewa, báwo ni dé ìwọ náà? Oh, they me fine. Fine. That's good. Arewa. Mo dẹ̀ ní special delicacy kan fún yín tí ẹ bá mind. Special delicacy? Like what? Like something young and fresh. You see me students. So sure. Really? Báwo ni? Fine. Ọkọ wa gan. You are raping my daughter? Mom, get real. Ṣé ilé ìjọ rape lójú yín ni? Keep quiet, kí ló ṣe náà? A kò ní fun. Ọlọ́run bá ti bí ọmọ mú àrùn àbí ẹmọ. Iṣẹ́ tá a bá ṣe lórí àwọn ọmọ wa, àṣejù ni kò jẹ́. Olówó òrò ọmọra lọ́jà Arẹwà bí. Arewa. Ṣé o rí mi ni? O mọ̀ yọ kí mọ́. Pẹ̀lú ìwà ìdọ̀tí tó wù. Ìwọ tó yẹ kó rí mi kó máa rá bàbà. O wá kọjá mi. Are you okay? Are you sure o wà alright? Wá bàbá. Bí kò mo pa ọmọ yín jẹ. Oh please. Nítorí ọlọ́ ìfimilẹ̀. Tí ẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tí ò bá yín sọ̀rọ̀ tí ò dẹ̀ kí ó yẹ kí mo pé kò ní interest ni. So you will keep mute. Excuse me.
ti bànújẹ́ ni n sì lè wí wọn lèmi kan. Tani ọ̀rọ̀ tèmi fún wọn lè wí wọn lèmi kan. So inú ẹ̀ kò ní, so inú ẹ̀ kò ní. Ọ̀bára ni níṣẹ́. Arewa, what's up? Kí ni gbogbo ọ́fíìsì náà? Ṣé fẹ́ rọ̀bù wa ni or what? Arewa, take it easy now. Me ò rob me now. That's not my intention. Okay, I'm sorry, má bínú. Arewa, why now? All this while, mo ti ń call OP calls me. What happened? Kí ló ṣẹlẹ̀? Wo nǹkan tó bá ní sọ ni kò sọ. No, kò sí nǹkan tí mo fẹ́ sọ fún Dan pé ṣé mo láti jọjọ́ iná mo ti miss ẹ gan. Miss me? Yeah. Èmi, dream on. Sorry, meaning what? Meaning, mi ò ní interest mọ́. Mi ò ní interest. Mo pé kò wọ́ ọ̀tẹ̀. God, Arewa, stop all this nonsense now. Kí ló ń sọ yìí? Oh, miss me. Kí ló ń ṣe now? At least máa gbogbo aládùúgbò máa gbọ́ nǹkan tó wà láàrin èmi àti ẹ. At least mo fẹ́ kó understand pé nǹkan tó ṣe láàrin èmi àti ẹ. Ìwọ gan ló dání màtí mo mú. Èmi kọ́ ni mo darí ìwà àti mọ̀ mi rú. Nǹkan tó mọ̀ jẹ́ olóyún ẹ, Mr. Man. Please. Nǹkan tí mo jẹ lóyún èmi. Yes. You're not getting it. See, tó bá jẹ́ kí n gbé mi, máa yẹ kó the great action to take ní Arewa. Regret. Regret come. Regret ni. Get out. No sense. Ẹ wo, ẹ ti have it. Job babe, kí ni mo bá ṣọ́ tí kò bẹ̀rẹ̀ by perform? Yeah, who was that? Because we could feel the anger on the hair. Kí ló ṣẹlẹ̀ gbogbo? Ṣé lè ní fífra màní mi ìráyè ti tẹ̀ ẹ ṣá máa lọ jọ. No sense. Arewa mi, Arewa mi, Arewa mi. Arewa mi. Ojú tó ń pèyàn, ojú tó ń tọ̀yàn. Àrímọ́lẹ̀ lọ, ojú tó fàyàn mọ́ra. Arewa mi. Ojú tó ń pèyàn, ojú tó ń tọ̀yàn. Àrímọ́lẹ̀ lọ, ojú tó fàyàn mọ́ra. Arewa mi. Wọ́n sọ fún mi pé a ní o fẹ́ ní ìgbéraga. Mo ní ìgbéraga. Ó yẹ pé mo ní tẹ̀ fún mi. Jẹ́ kó pọ̀ mo Kàyámọ̀ ẹ̀ kó ìjà rẹ̀. Ọmọ gbàgbé máa pààrọ̀ ẹ̀rìn ọmọ ẹ̀ dàbọ̀ ṣé wọ́n mọ́ ẹ̀. Ègbò nílé zo. Ṣé wọ́n ṣe ìjọ́sọ̀rọ̀ tí mi jẹ́ bí sọ̀fíọ̀ ni? Tí mo wá dúró tí mo wọlé tí mo mẹ́rin látàrọ̀ tí má pàrọ̀ fún ẹ̀ torí ẹ̀ mo ṣe wá dà. Ọmọ yẹn dàgọ́ láti wọ́n rí wọn pẹ̀ máa búlọ̀kì mẹ́lẹ̀ máa dẹ̀ bá fa bọ̀dé wa lọ pé láàrin wa lè lọ bá fi pàdé. Ìdúró ẹ̀wọ́ ni wọn náà. Òyì tó wọ tó sleeveless tó lápá ẹ̀ tó ṣe bí Bob Marley sọ tí abájọ aṣọ ẹ̀dọ́ tó wọ́n bí pátá ìlú jáde tó ṣe bí bíléèdì yẹn ọmọ ọkọ tí mo sọ náà ọmọ yẹn wà bẹ́ẹ̀ gan. Adéta kò jí ọmọ yẹn gbé ni o. Ayé bá yọ mo lè gbé o. Ṣé ti ọmọ yẹn kò sọ́nà bẹ́ẹ̀ rárá. Torí that particular girl she has got no time for guys and again ọmọ yẹn ó tún bàjẹ́ ọ̀rọ̀ sísọ. wọ́n gbọ́ ojú bẹ́ẹ̀ jàre tó máa yé mi wọ́n máa fọ́ pẹ́tẹ́ àwọn sì lè tọ́ ọkùnrin ṣáà ṣe bí náà wọ́n máa fọ́ yamayama ní. kí lè sọ ṣé ẹ ń pé ọmọ yẹn kiri mọ̀ yẹn and apart from that àjọ máa wà campus ni ṣé ẹ máa fẹ́ solution pé ọmọ àlọ́ máa rí sọ fún pé bí a èyí ń ṣe child abuse. ìyá ọmọ kí ni jẹ́ big grandpa èmi ti 80 náà mọ̀ kí ni bá ti mo 40 lórí ìkọ́ èsì ọmọ tó gbé yẹn bó ti wà yẹn kò less than 25 ok báwo ló parí secondary school ti wọ school oní child abuse plan yìí yé mi ó di alaye kò sí ní tẹ́fẹ́ sọ ẹ̀ lè discourage mi ẹ máa try ni keep trying. ẹ fún wa. òwe náà kò sáré ní wọn padà. mi ò lè ní wọn sùn ní. ẹ ní wọn padà kó sí. iṣẹ́ tá a bá ṣe lórí àwọn ọmọ wa àṣeyege ni kò jẹ́ olówó rọ́mọ́ra lọ́jà Arewa mi àwọn ìbàjẹ́ ọmọ mi olójú Oh my God, just is so like my dear cousin, like you are highly welcome. Hey. How? Sibawo very welcome to my family. Maside last year. Is that so? Yes. So Bushimaki and sister in here, me deserve special hug. You deserve more than that. Thank you. Mọ̀sí wà nílé. I can't wait to see her. Ṣé Mọ̀sí ló wá rí àbẹ́ mi? Mọ̀sí rẹ̀ mo ti bínú. Adé àbẹ́ mi ọlọ́run gàgà bọ̀.
can always enjoy enjoying. So more enjoy. Thank you, darling. Yes, ma'am. Ewa. Yes. Wait a minute. Omikwe, you work on the Sunday. Immediate. Auntie not enjoy. Until the Sunday. What's up, no? No wonder. Oúnjẹ New York. Come manage it with me if I want to listen. But now it's more people work on listen. Can you guys just excuse me? You can finish the food. Auntie, kí ló ń ṣe Arewa? The food is okay. Ewatomi, honestly, I don't know. Kò yé mi, Arewa got change all of a sudden. I don't even understand her anymore. Since when? Auntie, ìgbà wo ni gbogbo eléyìí ti bẹ̀rẹ̀? You know what? John, to be alone. Just help me. Ani ọ̀rọ̀ tèmi fún ọlẹ́wí ọlẹ́mí kan. I love my daughter. Tó inú ẹ̀kún mi, tó inú ẹ̀kún mi. Ọba rán ni níṣẹ́ odò ọba kún. Calm down. You don't be like I can get to know your name. Ojo le rí Arewa kó wá pè Sisi and then you are. That's it. What is it? What is what? That's my name. Arewa. I'm Arewa Kings. Wow. Your parents are genius. They have given you that name. Thank you. So you are indeed an Arewa. What's your mind? You can buy number. That was so. You mind? Ojú tó ń pèyàn, ojú tó ń tọ̀yàn, àrímọ́lẹ̀ lọ ojú tó fàyàn mọ́ra, Arewa mi, má fojú dá Arewa. Small but mighty ni, ọmọ gidi ọmọ rere ni, ọmọ màmá ẹ̀ o, tó bá ń bọ̀ aya máa péjú, wẹ́lí tó ń bọ̀ ni. Ewatomi. Ewatomi. Yes, auntie. Ṣó ti parí nǹkan tó ń ṣe? Yes, ma. But say fún mi ní 5 minutes kí n fi set dining, ma. Okay, that's fine. Yes, ma. Arewa ńkọ́? I've been calling her and she has refused to pick my calls. Maybe she... It's fine. That's okay. Yes, ma. Lọ parí nǹkan tó ń ṣe. Alright, ma. NEPA office kọ́ ló wà. Secretariat ni. Arewa. Arewa. Ìwọ tó jẹ́ wípé òun mọ̀ ti tẹ́lẹ̀. Ó wá jẹ́ ẹni tó mu àmupara. Wọ́n ó mọ̀ ẹ́. Ó tún ti wá ní débi báyìí. Ó ti wá ní débi tí ó tó yọ lọ. Ṣé ò ní lè tiẹ̀ ni? Ṣé ò ní lè tiẹ̀ lè ṣe máa ń wá síbí báyìí? Lọ́wọ́ lè tiẹ̀. Lọ́wọ́ lè tiẹ̀ wọ́n máa bá ẹ̀rọ. Ńlá. Àbẹ́ máa gbọ́rọ̀. Èmi tẹ̀lé délé. Ayé mi.
ta ló ṣe mí báyìí o ayé mi tèmi bá mi ta ló gbọmọ lọ́wọ́ mi tó fún mi ní ọmọ. No, point of correction. Omi Arewa mi kì í ṣe ọmọ ọṣẹ ẹsẹ mi original. Ó ti yé mi. Just go to your room. Go to your room. Auntie, if Arewa sílẹ̀, you can see she's not herself. She's drunk. Ìwà tó mi. Ó ṣàmú Arewa. She was not like this before. I know. She was not like this anymore. I understand. Just go to your room or just go to your room. Auntie, you can see she's not herself. Understand? With time, Mama change. Ìwúra lẹ́nu kìnìún, ẹ̀gbọ́n báwo ni wọ́n ṣe mú? Ọ̀rọ̀ yìí ta kókó, òkùnkùn ṣú, ọ̀rọ̀ ìfẹ́. Kí ló sọ Arewa di báyìí? Kí ló wọnú ẹ̀ tó fi ń wo gbogbo wà tó ń wò sí mi? Ọmọ tó jẹ́ wípé mo fẹ́ràn ẹ̀. Òun náà dẹ̀ fẹ́ràn mi gidigidi gan. Ọmọ tó jẹ́ pé kí n mutí tẹ́lẹ̀. Ó wá di ẹni tó mutí àmupara. Ó di ẹni tó ń sọ̀rọ̀ sí gbogbo èèyàn ṣàkàṣàkà. Ó di ọmọ tó máa rán sílé tó máa fi bóyá ẹ̀. Irú kí ni gbogbo ilé ìwọ lọ? Mo dẹ̀ gbìyànjú as a mother. Ọlọ́run, má wò mí níran. Àmì dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ Ọlọ́run má jẹ́ kójú tì mí. Arewa. Oh, hi. But you can see I'm busy. Yeah, I know. I just want to talk to you. That's something very important. As in Kima Sobai. You don't want me to sit? That's not good actually. Terry, because what is this? I'm a very cool guy. I'm easygoing. I don't want trouble. So everywhere to Malo, I'm all about my thing and I just do my thing. My ball, you understand? But be a planner. Means see I'm a home shell. I just discover money deep feelings for it. And it's very, very deep. It's deep to your way me mommy might express but the truth is don't worry, I'll take care of you. In fact, I'll make your friends jealous. I was so glad wow, necessary change for my body, everything come there's no work for. I'm also take care of you, people will get my buy. I'm not trying to say you're materialistic. What I'm saying is mama take care of them. I mean to the extent that people will go to about in a few weeks, maybe a few months, you'll be like, wow, we're gonna love. I'm serious about it. All I need from you is just give me a yes. Let's start the love and the earlier the better. Actually, yeah. To better Catholic, I'm going to come on, okay? You make me laugh. I know. You want Baba to show you because I did love you. Yes, you will.
tí o ṣẹ̀kẹ́ méjèèjì gudugbẹ bí ọbọ ọpọlọ wọ́n sọ fún mi pé love me love kí ni wọ́n bò tó ń jẹ́ love oh please shut up oh God I see wọ́n wá obìnrin tó kọ̀ máa useless àbí. rama sọ èmi àti ẹ méjìlá wa. oh no not with me ṣùgbọ́n what do you mean by take care of me. No man takes care of me. Ṣùgbọ́n mo tó tọ́jú ara mi. I am my own woman. I don't need any man to take care of me. So get that into your thick skull and get the hell out of here. Nonsense. Imagine. Get out of here. Oh, really, Abi? Okay, kò sí problem. Èmi ni mo jẹ̀bi tí mo dúró síbí báyìí pẹ̀lú ẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ kangaroo. Lọ, máa wò kọ́ náà. Àrímọ́lẹ̀ lọ ojú tó fàyàn mọ́ra Arewa mi má fojú d'Arewa small but mighty ni. Bàbá kò ṣe bí o olúwo ti ọ̀rọ̀ àti Arewa yìí. Nǹkan tí mi kọ́ wọn tó dá méjì gan-an yóò lè fẹ́ o kàn ṣe wàhálà. Ó ti yé mi ọ̀rẹ́ ti yé mi má wọ̀rí pẹ̀lẹ́ o adúlóde lùmọ̀rọ̀ kan prophet ojú ẹ̀ ló máa ṣe ìgbà díẹ̀ báyìí ló kù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọmọ yẹn ó dàbí nínú ọmọ ṣàtẹ́nù lọ́wọ́ máa dáhùn sí yàwúra oníṣẹ́ àìtì onípánlógù gẹ́gẹ́ bá a ti tọ́kí àbúkò fẹ́ gbà sí ẹ̀rọ tọrọ oúnjẹ ọjẹun ẹ̀rọ jẹjẹjẹ ẹ̀rọ ti bí gini àbúrò àbúkọ wọn sì kọ̀nà pé ẹ̀kọ́ ló kó support wa ó support máa wọ̀ rí ìbílẹ̀ àjọ máa wà máa rẹ̀ létí èmi lágbára ọlọ́. ọ̀rẹ́ wa o ọ̀gá ọjọ́ gbàgbé ọ̀rọ̀ yẹn dàgbọ́ ọ̀rọ̀ pẹ̀pẹ́rẹ́ náà ní gbàgbé ìṣì ṣó ti rí ọmọ yẹn ó kàn fi ẹ pa ní brọ́dà mi tí ẹ sọ fún mi náà for how long ló fẹ́ máa ṣe gbogbo eléyìí dà. má bínú ìdí ọ̀tẹ̀ mìíràn tó wà gbogbo yín ni mo fẹ́ tí mo wá ní wọ́n lọ sọ̀rọ̀ rà gbogbo ẹ̀. ṣe rí ìwé tó máa sọ fún mi pé ṣe rí ìgè ó kéré sí yín o and kò ní dákúrò ló máa disrespect yín náà. ìgbà àfẹ́rẹ́ náà ṣùgbọ́n kí ni ẹ jẹ́ bí arúgbó ọjọ́ grandma mi ló yẹ kí lọ fẹ́ àbí aláyẹ ẹ̀ wọ́n náà tó máa ń sọ pé ọmọ kan fi ẹ pa kí ló dé ní jẹ́ bí ìpara wọ́n gba bí ọjọ́ ìṣẹ̀lẹ̀ tiẹ̀ wọ́n rárá ọ̀tẹ̀tẹ̀ ẹ̀wù ẹ̀dá òkìlẹ̀ fẹ́ mu kọ́ tó bẹ̀rẹ̀ bọ̀ fẹ́ mu kọ́ sórí miss call ṣé mo rí kan sí kí lẹ fẹ́ mú gẹ dáńjọ dáwọ̀ máa wo ọ̀gbẹ́ni ọmọ apára mẹ́lẹ̀ ní lọ́wọ́ mú nǹkan lọ́bi tó mẹ́ eré ni wọ́n lè ṣí eré ẹni wá ṣì mọ́tò wá play tán sí. bóyá ti bá rí jd. ọmọ tálákà ìyá lọ sí lẹ́nu ṣẹ̀pẹ̀tẹ̀ rí ẹ jẹ́jẹ́ wọ́n á di bóyá lọ máa rán mi. olùkọ́ àbẹ̀ sọ́ọ̀sì o òrìkọ́ àbẹ̀ ẹ̀gbọ́n support ẹ̀ ṣáàfẹ́ mi kò tí mo fẹ́ mi ní dọ̀mpì ọ̀yẹ́sì. ó ṣe yẹn fún ẹ̀ dọ̀hẹ́m ọ̀fún dọ̀mpì èmi jẹ́ bí kí ni kí n lọ fọ́ bá kékeré dọ̀mpì fún ẹ̀ wọ́n rà rí ràn wá aláyé báwa mi dọ̀mpì wọ́n tà 100 àti ìgbà ẹgbẹ́ omi ló ti máa mú wọn bá dẹ̀ bomi lọ ṣé gbòòfin n tó wà ní sóńgbò ní sábà mú àbí ti tó ẹ sọ̀rọ̀. Padà. Stop it. Kí ni stop it? Kí ló ń ṣe náà? Ṣé ìyẹn ni wípé ọlọ́run mi máa padà jámọ́? Lẹ́kìn, àbí tó pé wàhálà ìpọ́jù tèmi. Wàhálà kí ló pọ̀? Àbẹ́mi ní ọkọ tó náà kọ mi látọ̀. Ó sọ pé fọ́ọ̀mù àti orí ẹ̀kọ́. Fúdà ti ló wà. Ẹgbẹ́ mọ̀nà pàtó ẹ̀ fún àwọn ọmọ talent kan tó wà èdè tó mọ̀. Ìgbò tó méjì àti bọ́ bíbí. Full battery ṣùgbọ́n tó máa ṣe fún mi. Máa kẹsì ẹ̀ báyìí. Bọ̀ báyìí. Ọ̀rọ̀ báyìí. Wo èmi máa sùn lọ ni. Nífẹ̀ẹ́. Stop it. Stop. Àwọn people yẹn, they refuse to pay me my money. Can you imagine? And I will deal with them. I am going to deal with them. Only imagine, Ore, up till Bashin sorry, they have refused to pay my money. Only imagine. Can you go like but that's bad. Can you imagine? That's joy. She didn't know that me sorrow. They don't know what's coming. Imagine Peluma. So truly refused to pay me my money. It's bad. Mama, how are you, darling? Arewa. Aigbe.
ṣé o fẹ́ sọ pé o rí mi ni àbí ọjọ́ wo ló rí mi last tó fi kí mi bẹ́ẹ̀ ni. ìyá ẹ má bínú ṣe bójú yín lọ́lẹ̀ mọ́ dọ́là àbí ẹ̀yin jẹ́ Anthony Joshua ó sì pí ẹ̀mí. ẹgbàgbé padà wá bí irọ́ mi ṣòro rẹ̀ so bó ṣe ròyìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ọ̀rẹ́ mi ò tó ọkọ̀ sọmọ yìí lára o ọlọ́mọ ẹ̀ka yọmọ yìí bàjẹ́ kẹ́ ẹ̀ mo sọ̀rọ̀ sẹ́gbàlagbà báyìí èmi ọ̀rẹ́ yẹ ó yẹ kí wọ́n sọ fún mi pé kí n má bínú. àti báyìí ẹ má bínú ọmọdé ló ṣe mí. ó bẹ́tà wá dàgbà ṣé wọn náà rí ń sìn a ní àwọn ọmọ yìí kò ṣe gbójú bọ̀rọ̀ fún bẹ́ẹ̀ ni. bábí ṣé o lóògùn ni. sórí ọ̀rẹ́ mi ó simple sórí àwọn ọmọ yìí ọgbọ́n líle bó bá ṣe gbọ́ lè yọ máa gbé padà fún wọn. ó lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. yes wọ́n ti ò ní kúnlẹ̀. wo ìwọ kọ̀ọ̀kan ló dàbí ẹni wípé ọlọ́run máa lò gẹ́gẹ́ bí áńgẹ́lì láti bá mi discipline ọmọ yóò kó tó pẹ́. tójú mi rí nìyẹn o. ẹ̀jẹ̀ ń gba ẹ̀jẹ̀ ń bò mọ́ra bẹ́ẹ̀ báyìí. ṣé o máa ti dé àti kí n fi fún ẹ kí n fi kọ́ ẹ lọ́rùn. Arewa mo ti sọ̀rọ̀ èmi náà bọ̀ mo ti dìde èmi náà mi ò bí ìbẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ni mò ń ṣe bábí ọ̀dọ̀ ti dúró mi ò bí fún ẹ. ìgbẹ́jọ́ káwọn ẹ̀yin máa ń retí kọ́ máa sọ̀rọ̀ sí yẹn ní àwọn mọ́mì Arewa what's the meaning of this? Arewa nǹkan ti ṣe mí. ó kéré lójú ó burú sí ikùn Arẹwà mi o ta ló lè gbéná wojú ẹkùn láì ṣá o kò ní gbọ́ kò ní gbà alágídí tinú ẹ̀ láṣẹ. ilé tó dé wá lé jù yìí. yóò lé jù àmì you want to talk wide. kí ló tí mo pe fóònù ẹ tó pick calls mi. now let's say I'm busy or something. Busy? With what? Now listen, I'll go straight to the point. Okay, please do. Okay. Take us away. Relationship with Isumi. I'm tired of it. Just like that? Yeah. Just like that. What's the essence now? I'm not sure reality to go to the society guy. Kini assurance pé mi go ní deni le o ní wọ́n mi lẹ̀. Mom see me go safe lọ́wọ́ come out tó bá share anything go about me sure pé ní no. No single courtesy, no respect whatsoever. You just feel you can just insult your mom and talk to anybody anyhow. But you sure. O question baby. You want to manage tẹ́lẹ̀. Oh wait. If you think Arewa kings will beg a man, beg you, then you have to think again. Excuse me. O manage tani. Whatever you going to gba lọ́rẹ́ gba manage na no manage you. Kí ló fẹ́ o mo go rise crisis ne. O da production tó gbọ́dọ̀ break ni so ni mo ta wo ọpọlọ fi manage ka ya ba ta oni o no ta lo manage. Irú ẹ manage kí ló ní manage mi. Listen, ni manners o ni ko ti o moro so o are respectful you are student and Baja can sorrow me. If I come down to your level, because level low gan, and I will not come down to it. So because of that, me need to anything. I will just tell you that you are sick. Nonsense. Whoa. No, kill it. You're so baby. Would you put me? You know that when you put there, I'm here. Anyway, I'm even tired. Kí ni gan-an? Ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ jọ́ mi olówó ni? Àti pàpà yìí ló yàwá ní ìnáwó. Ó ní kó máa bá mú mi sọ̀rọ̀ ẹni just like that. I don't like it. Ṣé ẹ̀rẹ̀ ti gbọ́ gist tó wà ní sáwọn sí? Wọ́n ní ọmọ àlè lára ẹ̀wà. Kí ni bọ́ọ̀ kàtìkàtì rẹ̀? Jọ kálíkọ̀ yìí. Nǹkan tá a gbọ́ nìyẹn o. A ní ká wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin kò rí kò sùn. Ẹgbẹ̀ mi tí iṣẹ́ ọba tiẹ̀ ká ń lára ṣé lẹ́tọ̀ tó bẹ̀rẹ̀ gbàyẹ pé kó wà lórí láti ẹ̀ lọ́gbà. Ẹgbọ́n bọ́ ṣe sọ̀rọ̀. Èsì tán fún irú ìlú òbò ṣé ẹ máa ní ẹ̀mọ̀ ọ̀rẹ́ yín. Kí ló ṣàyìn jù? Ó rí pé ẹ̀ níṣẹ́ nítorí ni torí tẹ bá níṣẹ́ ni ẹ̀ ní mọ́ra rẹ̀ wà fẹ́nu. Ẹ fi wọ́n sílẹ̀ gbà tẹ́ pàrọ̀ wà ló kúkú ń bọ̀ ọ̀hún ẹ̀ rí wọn àwọn ọ̀dẹ̀. Lẹ́nu ẹ̀ a máa pàdé ṣé gbádùn ṣá fún àwọn wèrè. Ẹ gbà mí jọ ṣé kò ṣe pé wọn lọ sọ káàkiri pé òun ló fún wa lóúnjẹ. Ní jam question òyìnbó bẹ́ẹ̀ lọ́rùn
Àtàrí kò mọ̀ ní campus ti Arewa ló ń gbẹ olówó jù wá lọ. Fún àwọn èrò yìí ló ń dáná wọn àrìn ìdí tán lọ́pọ̀lọ́ lórí exam class. Ó já máa lọ. So kí ló wá sọ fún bàbá wọn? Oh, Jeremy. Hey, ṣé ni mo sọ pé kó lọ lẹ̀ kó sórí ẹ̀ ń bẹ̀? Of course. Bàbá wọn tiẹ̀ ní ìgbéraga ṣó pé mọ́tò náà fi ń ṣe. Èyàn tó yẹ pé tó bá di ọjọ́ mi báyìí wá ẹwà tó mi. Oh God. Kí ló sáré rò lọ́lẹ́nu sí i? Nothing. Nothing. Thinking what? Ó dẹjọ́. Inú mi ìbádùn Tiwa àti Tina àti Mommy, tẹ́ bá lè settle. Settle kíni? Though we don't know what the problem is, but tẹ́ bá lè settle nǹkan tó wà láàrin, everybody will live happily. Please. Ṣé kò tó fẹ́ nìyẹn? Yes. Okay. You don't mean it. Ṣé o mean pé ìjà sí tán kò sí nǹkan kan mọ́? Doubting Thomas. Of course. Mo mí pé mo ti gbọ́. Ṣé o lè bí mi ní nǹkan tí? Thank you, you're darling. But wọ́n fẹ́ mọ̀ pé nǹkan tó máa bí mi tí mi ní fẹ́ kékeré báyìí. Bọ̀bí tó kọ̀ ó stingy nǹkan. Bọ́sùn wa tó bí mi fún ṣàwámà ó lè rí. Ilé mi ní lọ́wọ́ sí máa bẹ̀rẹ̀ ṣàwámà lọ ibi tí mọ́mì wà. Èmi ní accountant mọ́mì. Èmi náà mọ̀ sorry. You're darling. Kò sí wàhálà. Love me, máa rọ̀ ẹ́. Kò sí wàhálà. No problem. At least everybody will be okay. Kò sí ewu. Kí ló ṣẹlẹ̀? Mọ́mì. Kí ló ṣe yín? Kí ni? Àǹtí kí ló ṣẹlẹ̀? What happened to her? Wọ́n kò wọlé ìsìn náà ni. Kí ló ṣẹlẹ̀? Àwọn boys kò ní wọ́n stop mọ́tò mi. Àwọn miscreants, àwọn criminals kan ni wọ́n stop mọ́tò mi. In fact, wọ́n gba gbogbo owó ọwọ́ mi. My bag, everything I had on, my jewelry, they took everything. And despite pé mo cooperate pẹ̀lú wọn, ìwà tó mi, Arewa, wọ́n máa lù mí o. Wọ́n lù mí gidi gan-an, ìyà máa jẹ. Arewa, why are you like this? Arewa. Why are you like this? Arewa. Arewa. I say everything that you na God the win, no na God the win, no na God the win. Anything that you na God the win, no na God the win. I shouldn't say change rárá. Your own mom. How dare you do that to her? Tell her she bẹ́ẹ̀ fún ọ. Báwo ló ṣe máa feel? Tell me. I will not tolerate any disrespect. Respect. Ìwọ tó kú mọ́ sí ẹ̀ tó wọ́ wọ́n lọ yamayama. You are not expecting me to respect you. How dare you? How dare you talk to me like that? Kí ló kọ́ ẹ? Kí ló kọ́ ẹ ṣe bí láti mọ́ mi ni? Kí ló kọ́ ẹ náà rọ̀ náà? If you make one more word there, ma pa ojú ẹ̀ máa fọ́ orí ẹ̀ gbàdàgbà o stupid idiot. Ẹ pẹ̀lẹ́ wọn ṣé ìyàwó ni ṣé mo fọwọ́ lọ yín? Obìnrin náà.
wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ máa fún yín kọ́kọ́. bẹ́ẹ̀ dákẹ́ ta ni ṣé òpó lè ní mi ni kọjú síbí look at me. Arewa kí ni nǹkan tí mo ṣe fún tó fẹ́ fi bọ́ tírẹ́tì mi. kí ni ìwọ ṣe fún mi ìyá bá dáradá nìwọ yìí ìwọ dẹ̀ mọ̀ pé ìyá tí bá kí ṣe ìyá gidi kò ní ẹ̀tọ́ láti gbélé ayé therefore ọ̀run rí ẹ. Arewa. Even though I walk through the valley of the shadow of death, I fear no evil, for thou art with me, thy rod and thy staff. Okay. At least tí mo bá kú gbogbo ìtìjú ìyá dópin ayé kan ti sú èmi fún ara mi mo kàn manage ni well so be it. irú ìyàwó lélẹ̀ lórí wọ́n tún rẹ́rìn ikú náà ní èrè ìṣẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ so kí ni big deal orí ojú wọn ìyá jẹ bó ṣe ń wò ẹ̀yin ni mo tó bá yẹ pé fi poison sí ó ẹ̀kọ́ ọmọkùnrin ń kú jàre jẹ́ mú jàre at least màá sọ fún dájú mi lọ́rùn wípé ìyàwó wọn ló pa mí. This is beyond my imagination. Ó tójú sú àkóyẹ nìkan kan kí ló ń tó dé. Ìyá Arewa ló fi ń ta yín ó ṣe wá jẹ́. Ẹnu kì í kan ta ló máa bá wí ta ló fẹ́ tẹ́. Orí kan tó àṣòhun ló ti rìn ó máa jẹ́ yọ. I really miss you.
Well, without you in my life is actually empty. I'm sorry for what I did. Please accept my apology. Please. You know I have missed you too. Really? Yeah. Thank you, baby. Can I take you out? Of course. Check this for me. No. You don't want to change something like ọmọ mi kan ọmọ mi. Mo ti ní kan ọmọ ìgbà tí bá bẹ̀ sọ̀rọ̀ tó o bá fẹ́ gbọ́ o ò fẹ́ dá mi lóhùn. Mo kékeré mo yẹ́yẹ́ mo wíwí àgbọ̀ kankan. Ṣé o kí ni problem rẹ̀? Àbọ̀ máa gbọ́. Ọmọ mi kan máa kọ̀ra mọ́ ẹ. O ti ní freedom jàrí. O fẹ́ kí life rẹ kó dàbí life Arewa tí wọ́n mi a máa bá aṣọ ọ̀tá máa gbó lẹ́nu. Àbí? Mọ́mí, I think it's after ẹ̀dá máa fọwọ́ líle mọ́ ọmọ ẹ̀. Ṣéun! Àbí kì í ṣe ṣéun mi lélẹ̀? Àwọn ọmọ mi ẹ̀wẹ̀ fi mí lẹ̀. Ó ti dójú ẹ̀ báyìí o. Ṣéun! Ṣé mi ò bọ́ ọmọ ìṣá? Right away. Because Abuja ni mo wà tí mọ́mí ẹ ti ń pè mí tí wọ́n ti ń bá mi sọ̀rọ̀ yàrá ń dẹ̀ wípé òun rù tí màmá ẹ èmi ò dẹ̀ mọ̀ gbà tí yẹn ta lé okay listen and listen good nǹkan tí mo fẹ́ sìn ni wípé tọ́ màmá ẹ lọ kó bá sọ̀rọ̀ níbi tó bá ti mọ̀ kó lè gbọ́ kó kúnlẹ̀ kó bẹ́ kó ní kó má bínú pé ò ní ṣerú ẹ̀ mọ́ pé gbogbo wà tó ń wù látijọ́ ẹ̀ pé mistake ni ọgbọ́n that is what I want from you. That is what I want for you. Yeah, do it right away. Kí ló máa ń ṣe àwọn ọmọ sìn? Láì ṣe pé inú ìtì ẹnì ìyá ẹ̀ ò wá ń rí màmá ẹ̀ fún níbo tí ò lè gbádùn ẹ̀ láyé. Abẹ́mi, mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò fẹ́ wá síbí báyìí, mo wọ́n ló máa sọ mi pé kí n wá sílẹ̀. Màá wá débi tó máa sọ mí di gbá kó náà máa sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà bí pé mi àti ọwọ́ àlọ́ ẹgbẹ́. Má bínú ọmọ ẹ náà ni. Ọmọ mi ló ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn. Kó lè máa wo Barbie, ó ti change for a while àfi ó ṣe tún padà sí gbogbo ìwàkuwà tó ń wù yìí ni. Eléyìí change. Àti pé ọwọ́ èrò la máa fi máa bá sọ nígbà tó ṣe pé bóyá ọmọ ọjọ́ kan náà ló bẹ̀rẹ̀ sí máa wà ìdásọ́ kó lè tètè lọ́lá rẹ̀ ní. Àbí kò sí wàhálà àkọyìn ilé tèmi ni ọ̀tá mi ń di kò sí problem. Arewa má bínú ṣùgbọ́n Barbie. Ìwọ wá bí ìwọ mo bá lẹ́jọ́ má bí. Ó bẹ́ tà ọlọ́rọ̀ ẹ̀ nìyẹn. Báwo ni àríra lẹ́tà mo ti gbọ́. Hello. Wo má kí mi. Mo rò pé ìwọ máa sọ fún mi pé o máa ń bá Arewa sọ̀rọ̀ ni. Mi ò rí àtọ̀ Adegba tí olùbọ́ ṣe ń sọ̀rọ̀ ságbàlagbà tó yẹ pé ìyá ẹ máa ń gba bí bọ́ọ̀lù ló máa ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà ni kí wàá ní ọ̀rọ̀ tó náà bá sọ kí ló yẹ lára ẹ̀ dúró ná ṣé o rò wípé àwọn èèyàn máa fi òpè kan náà lẹ́yìn méjì ni. Àwọn aṣèkan náà má bá Arewa sọ̀rọ̀ bá Arewa stubborn ni fọ níbi mọ́mì mọ̀ ipò òun ò tọ́ dáadáa pé kan náà ní kò sí problem ọ̀rọ̀ yín ti jọ yé mi. ẹ má bínú ẹ jẹ́. kí ló máa bínú bẹ́ẹ̀ lára mi tí mo fẹ́ bínú. Ta ló lè gbéná wojú ẹkùn láì ṣàwó kò ní gbọ́ kò ní gbà alágídí tínú ẹ̀ láṣẹ ẹ má bá sọ̀rọ̀ kò ní gbọ́ láyé ó burúkú ó tójú sú wa kò yẹ nìkan kan kí ló ń tó dé ìyá Arewa ló fi ń ta yín ó ṣe wájẹ́. Thank you very much. Really, I'm a Thank you. Hope you're okay. Alright, me. God bless you.
How are you, darling? Are you good? Thank you, young man. Thank you. I appreciate it. Wow. Happy birthday to you. Happy birthday to you. Arewa. Happy birthday to you. Arewa. Happy birthday to you. We wish you many happy returns of the day. Long life and prosperity. Hip, 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 hooray! Hip, hip, hooray! Hip, hip, hooray! I love you, baby. I love you. Now this. Mommy. Oh, I love you, Mom. I love you, Mom. Thank you so much. I love you. Oh, I must really say, I'm so happy. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ìfẹ́ mi, mo dúpẹ́ ó ṣé gan ni. Mọ́mì mi, ẹ ṣé. My love. Aunty Babi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ọ̀rẹ́ mi, gbogbo yín pátá mo dúpẹ́. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀, wípé ọjọ́ ìbí ó jẹ́ ọjọ́ ayọ̀ fún gbogbo yín. Inú mi dùn, but on the other hand, inú mi ò dùn. Nítorí èèyàn kan wà níbí báyìí lẹ́nu tí ó jẹ́ ìbànújẹ́ fún mi tí ó jẹ́ kí inú mi dùn. Who could that be? My love. Who is that person? You, Mom! You! Me? Yes! You are a bitch! And I hate you! I hate you! Oh, no, I hate you, Mom. That's too much. That's too much. Ọ̀rẹ́ mi. No! Púpọ̀ lọ́jọ́ bẹ́gbẹ́. Now bó ṣe sọ̀rọ̀ wèrè sí màmá ẹ̀ yẹn tí màmá ẹ̀ faint ká ló ba bẹ̀kú kí ló máa ṣẹlẹ̀. Ẹni rẹ̀ lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n jáde láyé for nothing kò dẹ̀ kàn mí. Ẹni rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ rò pé wọ́n yóò kì í ṣe ọmọ àlè. Bẹ́ẹ̀ni. Wọ́n kì í ṣe ọmọ àlè, dájú mi ló bí mi, ẹ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Èmi ò rò pé bàbá ẹ̀ ló bí ẹ̀ because mi ò rí bí tí wọ́n ti níwà wèrè nínú ẹbí wa tó ń sọ fún màmá ẹ̀ pẹ́ ni eré lọ. Ṣé ẹlòmíì lè tún ẹbí ni? Are you mad or something? Anyway, kàn side mommy, side mommy go from my own side. Kàn conclude, one blame me, kò sí problem, continue sir. You don't need anything from your own side. Wo àṣẹ lọba máa ń pa ọba òkè ń dàbà, èmi máa pàṣẹ ni. Sórí gbogbo nǹkan yòówù tí ìbá máa gbé ní ẹ sí màmá ẹ between tomorrow and next tomorrow mo fẹ́ kó wá pull ẹ out. Ṣé o ti gbọ́? Tó bá jẹ́ ẹ̀ ó wà dà bẹ́ẹ̀. Tó bá jẹ́ ẹ̀yin àti mọ́mì nìkan kọ́ lè máa wà lórí ìjókòó. Ẹ máa lọ pé gbogbo àwọn ẹbí lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn náà máa wà lórí ìjókòó. Àwọn ẹbí tí wọ́n ṣe pàtàkì ni o. Máa wá sọ tẹnu mi. Máa sọ tẹnu mi. Ẹ̀yin ò lè dédé àwọn òní gan mo lè lọ kéré lọ́jà kẹsàn-án kan wà níbẹ̀ torí pé fẹ́ sọ story tẹ́nìkan ò gbọ́ rí. Ọ̀dẹ̀. Ṣé mi lè máa lọ sí? Ó lè máa lọ. Ẹ ṣé. You come back here, are you high? Ṣé mo tó ṣe ọmọ wájú ẹni tó wà? Màá ní láì láì fún 6 months wà máa dárìngì ní lẹ́gbẹ̀gbẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ ló máa rìn. Ó gbádùn sá. Àbí wo àti ta ni? Ń bọ̀. Hello? Wo eléyìí ò gbé fóònù. Màá gbé back ṣe tí a bá ti conclude. O gbọ́? Thank you, sir. Ó tójú sú àkòyẹ nìkan kan kí ló ń tó dé ìyá rẹ̀ wà ló fi mú tayín ó ṣe. Ṣé mọ́mí? I understand how you feel. I understand but mi ò fẹ́ kẹ́rù tó gbogbo yẹn. Ṣé tí àwọn èèyàn àti Arewa wá gbé? I mean, where do I belong? I mean, where do I place? Because
ìyá àtọmọ mother and daughter is in good terms. Bí lọ kọ́ mọ́ fún wa ṣe ọ̀dọ̀ Arewa mo fẹ́ wà lábọ́bọ̀ tí tó bá ní kò sọ̀rọ̀ yẹ ká settle ẹ̀. Nífẹ̀ẹ́ mi. There is nothing láàrin mi àti Arewa. There is nothing. Ká ní pé bóyá ìkókó wà láàrin mi àti ẹni. Mati voice out. I would have said something. Bó ṣe wà ìdásí nìyẹn. Ká ní mi lórí inú mi. Mati sọ jáde. Mọ́mí ṣẹ́rí ẹyin lẹ́bí àrọ̀ ẹ̀rọ ọ̀gbẹ́ tí ó bá ní di kò ní máa ṣe nǹkan tó ṣe yẹn tó bá kí wọ́n bẹ̀ tó ti bẹ̀ jáde ẹbí mi sọ̀rọ̀ máa bí máa put it across to her ẹ̀mí á máa jẹ máa sẹ́fẹ̀ lóde tó wà lẹ̀. mo yẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ confide in me ẹ bá mi máa pass message yìí fún ẹ ká settle kí ni wọ́n sàn fọwọ́ ẹ bá mi sọ̀rọ̀. Nífẹ̀ẹ́ mi. The only thing I can just think of right now sometimes back bọ̀bọ̀ kan tí mo fẹ́ torúkọ ẹ̀ jẹ́ Stubbornness. Okay. I don't know if Arewa told you about it. Ṣàdédé ni I barged into them. Wọ́n jọ ní àjọṣepọ̀. Èmi kọ́kọ́ ló yẹ kí bínú mi. Nífẹ̀ẹ́ mi. Ṣùgbọ́n that's the reason tí mo ṣe fẹ́ sọ fún ẹ because mi fẹ́ kọ́ bínú. Ṣùgbọ́n wrong. Totally wrong. Èmi ni mo sọ Arewa di obìnrin. Like this. Kí ló tó ṣe fi fẹ́ gbé mi nípa ẹ̀? No, kí ló ṣe tó ń lera náà? Mo ṣe ń lera. Why are you doing this now? Why are you doing this? I'm scared. I'm scared of what? Ṣé o ní pé nǹkan tó máa sọ fún yẹn exaggeration lásán ni? Kò ṣe nǹkan tó máa ń dùn yàn tó yẹn. Wọ́n exaggerate fún yẹn. You're with me. Allowed to be about it going to do it. Okay, fine, woman doing your but at the same time, it depends on whoever you are dealing with. When you cook on this row, I mean, just a little while. You should be okay. She might come back on volley just dear, before you know it, woman, dear. She wants to man Lira, to find the wrong hard way. So it's about Rafael anyway. I'll find my way in. I'll know how to go about it. So bad I go buy a good thing on command Lira. After then, can you expect woman to know Like, can't we just wait? Like, can you be patient? Just be patient. Babe, I've been waiting for a while now. Look at me. What are you trying to say? I don't watch you. Good. What's in twist over? I am not, but I'm just making you understand the fact that we need to. Let's just. Okay. Wow. Okay, what do you want? No. Can't we just wait like a tiny little bit? What do you do now? What should you do? Don't worry. I will talk about it. Nisuru. What? No! That's totally impossible! I did. Emily, no, it's not why. You did? I did. Then, if it is not what I thought it is, and to what people will disrespect me, then there is something else somewhere. There has to be something else somewhere. Don't fatty, Arewa feel behaves to me, we shouldn't behave to me. Kini? If you go story silly. I know that you are all disappointed in me. You don't go going to feel Mama treat mom. But I believe you know what you will see. Every opportunity bad you. I love my mom.
mo rò pé bóyá mo lè frustrate wọn kí n force hand wọn kó bá lè jẹ́wọ́ kí mo lè bá lè jẹ́wọ́. I'm confused. Jẹ́wọ́ kí ni. Oh please stop pretending, Mom. Shh. You don't have to lie again. I know everything. Everything. Daddy. Uncle. Ìfẹ́ mi. Yes. Mo sọ fún yín authoritatively wípé Mom not my dad. What? You killed my dad! No. Ní ọjọ́ ẹ̀ pé kí n lọ pàdé mú mi lọ́dọ̀ rẹ̀ òun bábí. Ẹ ṣe báyìí. Kò yé mi. Bábí ò tí sún mi. Sórí tí o bá wà ní ayé tí o bá lówó lọ́wọ́ nǹkan burúkú ni o. Àbígbà téèyàn wá ayé asán ni. Bí ẹni wípé ẹni yẹn wá ṣeré ní ayé. I want to be rich. Then what are you waiting for? Ó mọ nǹkan tó yẹ kó ṣe náà. Nǹkan tó yẹ kí ṣe. Bí ti báwo? Ó mọ nǹkan tó yẹ kó ṣe. Kí ló yẹ kí ṣe? Ṣé o ti gbàgbé nǹkan tí bàbá sọ fún ẹ? Bí tó bá fẹ́ lówó ọkọ ẹ ló máa lò. Ìgbà mélòó ló fẹ́ fi ṣe yanjú kínní yìí náà? Ṣé èèyàn fẹ́ máa gbélé ayé tí ò lówó lọ́wọ́ ni? Ọkọ mi. Olówó orí mi. Bàbá ọmọ mi. Ẹ̀jọ̀ kí lójú òrìrì? Kí lójú òrìrì? Gbogbo wa láìkí owó èèyàn ní ìdòwò ọ̀rọ̀ láìfi gan ní ìdòwò. Ó ṣàkí ń ṣàgàn. Ó ṣàti bẹ́ẹ̀ yọkan. Tó bá lè tó bá ti lówó lọ́wọ́ sọ̀rọ̀ máa fún èèyàn máa fi tẹ́kẹ̀ ọmọ ẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ́wọ́ náà máa wà ókè. Bámi jọ nítorí Ọlọ́run má sọ mi di dàbí mo ṣe dà. Ọ̀rọ̀ yẹn pọ̀. Mi ti sọ nǹkan kan mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. Èmi rò pé o lè help me ni mo ṣe realize ń sìn pé o lè help kankan. Iléyá. Èyí tí mo wá sọ sílẹ̀ nǹkan. Ọ̀rọ̀ ìsọkúsọ ló sọ ìsọkúsọ gbáà òun ló sọ kalẹ̀ torí tọ́mọ mi bá dé ìyẹn Arẹwà sọ fún pé kó bá mi dé. Okay o. Lẹ́yìn bí tí ẹ̀ tún kà sí kọ̀kọ̀ mo ti gbàgbé ẹ̀ ọtí tí dájú fún mysteriously still ọkàn mi rọbẹ̀. Kò pẹ́ ni mo rí lọ́wọ́ ṣàdédé tún lówó sí mi mysteriously. Ibẹ̀ ni mo ti rọ̀ pé mo ń lò padà dì. Bí iṣẹ́ rí tí mo ní wà lọ gbé stainless wálé wọ́n àwọn fẹ́fẹ́ wọ́n gbogbo pọ́sibú ẹni padà níbi kẹ̀kẹ́ gbáyé nítorí ẹ̀ mo ṣe decide láti seduce stainless mo ti bá frustrate wọn pé wọ́n máa jẹ́wọ́ àmọ́ wọ́n mi lágídí àwọn mi lágídí still yet oníṣẹ́ ọkọ̀ ọjọ́ wọn ẹjọ́ ìdáríjì mọ́ mi ní because despite everything I still love my mother ẹjọ́ ìdáríjì wọn I still love my mother ẹjọ́ ìdáríjì wọn. Ó ti ṣe mistake yẹn. Arewa. Daddy. You are still a child. Ọmọ kékeré ni. Náà nísìn lójú ara ẹ̀ o ti tú àṣírí ìyá ẹ̀ fún ẹbí. Ìbẹ̀ wá ń play on her behalf. Àbí? Mi ò dáríjì. Torí kí ọ̀rọ̀ yìí lè ní ọdún náà ni o ṣe pé wá wá síbí lẹ́nu and thank God pé oníkàlùkù ti ń sọ tinú ẹ̀. Sórí ìwọ fún ara rẹ̀ ló yẹ kí o tọrọ ìdáríjì lọ́wọ́ màmá ẹ̀. And at the same time kò tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run torí wípé
pẹ̀lú ìròkèrò tó ń lò níṣẹ́ ló ń dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ bìlí pé o ti tú àṣírí màmá ẹ̀ lójú àwa ẹbí nìyẹn káwá gbé ìgbésẹ̀, and which is not. Torí wípé màmá ẹ̀ tí ò ń wò lórí ìjókòó yìí òun kọ́ ló pa bàbá ẹ̀. Ayé mi kánsà. Kò yẹ kó jẹ́ mi. Kò yẹ kó jẹ́ mi kánsà. Bàbá Arewa, ibo ló ti rí pàdé kánsà? Ibo ló ti lọ gbọ́ àìsàn burúkú yìí? Ọmọkùnrin yóò ti ìṣọ́nù mi rárá. Mo gbé ibo ni mo ti fẹ́ rówó hospital nínú ìta wà yìí torí Ọlọ́run ṣàánú mi, máma wò mí báyìí gẹ̀. Mọ́mí Arewa, sórí gbogbo ẹkún tó ń sun yẹn ìyẹn kọ́ ni solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Nǹkan tó ní rò rí bóyá kí a dá ọkọ̀ padà sí hospital yẹn pẹ̀lú terms and condition treatment tí doctor sọ. Èmi á gbìyànjú gbogbo agbára mi, màá wá owó á lè máa lọ gba treatment yẹn continuously. Gbogbo ọ̀tá bá ní káàbò mọ́lé báyìí ọlọ́mọ ajé àríkò ṣe dáadáa. Then àwọn tó predict wọ́n kàn predict ní tiwọn ni àwọn kọ́ lọ́lọ́run ṣe, you understand? Ẹjọ́ nítorí Ọlọ́run ọba mi ò fẹ́ kó sunkún náà, o gbọ́? Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Arewa mọ nǹkan tó ń ṣe mí. Kí ló ṣẹlẹ̀? I don't want her to know that I'm not feeling fine. You know I love her so much, and she loves her father too. Tó bá fi lè mọ̀, kò ní focus pẹ̀lú studies ẹ̀ mọ́. She's going to be helpless. Yeah. So please, I want you to keep it away from her. Okay, mo understand ọ̀rọ̀ ìfẹ́ bàbá àtọmọ ni, mo dẹ̀ mọ̀ pé ìfẹ́ yẹn deep láàrin ẹ̀yin méjèèjì. I try láti cover up kó má mọ̀ pé o sick, talk less of kó má mọ̀ pé cancer ló ní, ṣé you understand? Torí kó lè ní full concentration. Ṣé kí bá get me? Kò dẹ̀ kí ń mu sìgá, kò kí ń máa kọ́ ọ́. Wọ́n níbo ló ti kàgbákò eléyìí. Bàbá ọkọ mi, àdánwò burúkú lélẹ́yìí, kọ́nà máa fa àdánwò burúkú ṣe wá, kọ́nà jẹ́ bọ́m̀bẹ́ àdánwò ni o, kọ́nà má jẹ́ ká rádán tán, má jẹ́ ká rí. Àdánwò burúkú lélẹ́yìí, kọ́nà jáde mi ní kọ́nà jẹ́ bọ́m̀bẹ́. Àṣẹ̀yìnwá ọ̀rọ̀ yìí léyìí tá a ti rò wípé kò ní pẹ́ tí bàbá ẹ̀ máa fi jọ́nà wípé a máa wò ó bí eré bàbá ẹ̀ máa lu ọ̀pọ̀lọpọ̀ oṣù kó tó di kó jọ́nà wípé. Nígbà tí ọlọ́jọ́ máa padà wá dé tí bàbá ẹ̀ kú, àwa decide láti má jẹ́ kó lọ rí ikú tó pa bàbá ẹ̀ due to àdéhùn tí àwa àtolóògbéjọ ṣe ń gbà wọn tó kú mọ́nà kọ́kọ́ gbà. Reason nìyẹn o tí wọ́n bọ́ bílí pé màmá ẹ̀ ló fi bàbá ẹ̀ ṣògùn owó ṣòro pé wọ́n lò ní ìdídáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọọdọ. Màmá ẹ̀ kọ́ ló pa bàbá ẹ̀. Arewa, ṣé orí gbogbo nǹkan tí òye láti jẹ́ òun náà ló máa yẹ? Ṣé ó dájú èyí tó jẹ́ ẹ̀gbọ́n títí ewu? Wọ́n ní kọ́ńtrátì kan lóde tó ti pẹ́. Kọ́ńtrátì yìí ló bẹ́ sí. In fact, gbogbo everything tó wà lórí kọ́ńtrátì yìí ẹlọ́dún pé mọ̀. Ìgbà tí wọ́n ṣíkútì ẹ̀ tán, òun náà kò kí ni mo lè ṣe o. Gbogbo èyí tó wà ní orí ẹ̀ tó jẹ́ ti dájú ẹ̀ òun ni wọ́n á kó ọmọ ọ̀pẹ fún mọ́ni ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ fún ọmọ yẹn, wọ́n ní wọ́n lè fún. Ṣé o rí pé nínú ìpolówó dájú báyìí? N tí láyé ń gbìyànjú àti sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ contract tí bàbá ẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú mo mọ̀ nípa bọ̀ kí èèyàn má dàbí àgbàyà nígbà yẹn ni mo ṣe jẹ́ kó òun realize pé ẹ̀tọ́ tó bá tọ́ sí olóògbé kó lọ kó fún màmá ẹ̀
òun ni màmá ìjà gbogbo nǹkan tó dà tí wọ́n. ẹ ń ṣe náà gbogbo ìròyìn ìlànfààní ọmọ tí kò lè wọlé jẹ ní. owó tí mo ní contract máa ná. ẹjọ náírà mọ Adeniyi ti wọ́n kọ́ dáyé máa ń rò dídùn ìfọ̀kù máa rọra kọjá ìlú ọmọ náà mo fẹ́ kó bá mi dáríjì ẹ tí ní ìjókòó yìí ò bá wáyé ìgbà wo ní nǹkan tá a lérò ní ìṣẹ̀lẹ̀ jọ àyà mi nítorí ọlọ́run ọba mo fẹ́ kó bá mi fọwọ́ ọ̀tún bá wí kó fi kọ́lù ẹ̀ padà ṣùgbọ́n. iṣẹ́ ọba òṣè máa jẹ́ ṣùgbọ́n òwòdò ọba kú. ọba ní níṣẹ́ wọn ò sì lè padà sílé òde ọba òṣè torí bọ̀. Sorry, Mom. Actually, please, I feel your heart. It's jẹ́ ká kọsẹ̀ lára màmá wa ọmọ tó kọsẹ̀ lára òbí ẹ̀ ìyá lájẹ́ orí kan tó wà sóhun ló ti rìn ó máa jẹ́ yó. ó tójú sú wa kò yẹ nìkan kan kí ló ń tó